أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه الطيبين الطاهرين. أما بعد، والسلام عليكم ورحمة الله وبركاته. أراكم الله سبحانه وتعالى. الحمد لله رب العالمين. أطرق لهم وأتقفل محمد صلى الله عليه وسلم àtàwọn sọ̀hábà al-kiram tàbí fi dáadáa tẹ̀lé wọn lẹ́yìn lẹ́yìn ẹ̀bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala kí yóò ṣàánú kó gbàdúrà wa. Náà láì ní fọ́rọ̀ náà gùn, wọ́n sẹ́ndì fídíò kan sí mi ní àná àtàná ní bá ti wá fèsì rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìdí oríṣiríṣi ó wà ń bẹ̀ tí ó jẹ́ kí n láǹfààní kódà láàárọ̀ igan títí dìgbà tá a wà ìmọ̀ṣẹ̀ free mọ̀ bí ṣe díẹ̀. Irú fídíò yẹn kò yẹ kí yẹn mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ó ti ń tó bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí tí mo rí àwọn onísúfì lóríṣiríṣi tí wọ́n ń jáde against Sheikh Imran Eleha nípa àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ súfìdé. Wàláhálà ó ṣeé ṣe kó ṣe wípé ní àrínú tó fẹ́ fi kìíní ẹ̀ trend wa huwa al-aqrab onílẹ̀ ló súnmọ́ jù, torí wípé tó bá ti di pé ní ọ̀sán gangan ó bùkátà sí ẹjúwé ọ̀sán fún wa àǹkí wàhálà tí ń dénú ni. Tó bá ti wá di pé ní ìgbà tí yẹn bá wà ní òru tí wọ́n ń béèrè pé ẹ dákun kí ni wọ́n ń pè lóru, wàhálà tí ń dénú ni. Tó bá ti di bẹ́ẹ̀ wàhálà tí ń dénú. Níta àgbà lérò pẹ̀lú ẹ̀ ní pé ní kò sẹ́ni tí ó gbọ́ ọ̀rọ̀ rírùn létí tí ò ní tó pé òórùn rẹ̀ ò ní fẹ́ pa á mórí ìjòkó. Ẹni tó bá ti gbọ́ ọ̀rọ̀ rírùn tó bá ti ta sánsán sí i létí tó gbádùn rẹ̀ pé ọ̀rọ̀ tí ń rùn yìí sì wá ń ta sánsán dáadáa, tọ́rọ̀ olóòórùn bá ti ń ta sánsán kí wọ́n lákíyèsí rẹ̀, nǹkan tí ń ṣerú ẹni bẹ́ẹ̀ ni. Àwọn nǹkan tí ò ní kọ̀rọ̀, àwọn nǹkan tí ò ní ìdí à ń sì ń waṣọ fún àwọn ọ̀rọ̀ white irọ́ funfun, òun náà ni kó ń súfì ọ jáde kọ́ wa mọ̀ sọ wípé ní kíní kan bẹnu súfì yìí o tó jẹ́ pé ní ó fẹsẹ̀ múlẹ̀ àbí kíní ọ̀sẹ̀ tó àwọn Ibrahimiyya àti àjọwà nínú ìgbà yìí ẹni wọ́n máa pààyàn ìbàtàn bá sọ̀rọ̀. Kí lórígun bí tí ọ̀rọ̀ náà dálé lórí? Orígun orin bàbá Nuru Hakim tí wọ́n kọ́ ń gbà yẹn. Èmi náà ti sọ̀rọ̀ ń pa rẹ̀ rí níbi prógámù kan tí mo lọ ṣe ní Ìkìrun ní yíyẹ yìí. Bákan náà ọ̀rọ̀ míì tún ti débẹ̀ náà láìpẹ́ yìí náà bákan náà. Ipe ní táwọn ará bí yìí ń sọ ní ọ̀rọ̀ wọ̀nyí kò ní wọ́n ń pẹ́ kò ní kọ́nu kọ́họ nínú. Wọ́n náà wọ́n ti ń jáde àwọn sọ ń bẹ̀ wípé ní ó sì dá wọn lójú ipe ní àbá Nuru Hakim wọ́n nímọ̀ ju gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ń pa orin wọn lọ, òṣùwọ̀n ó lẹ́fí wọn. Tẹ́ ẹ bá pé wọ́n dàgbà jù wọ́n lọ, àgbàlagbà ni wọ́n. Tẹ́ ẹ bá ní wọ́n ti fi kú sàgbà wọn gẹ́gẹ́ pẹ̀lú, àgbàlagbà ni wọ́n. Àmọ́ ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run ọ̀ pámánẹ́ǹtì ẹ̀ sọ́dọ̀ ẹnìkan pé lágbájá ìwọ ni ọmọ tán yányán. In tí wọ́n mọ̀ tẹ́ ẹ fi ń pariwo wọn nínú súfì lọ́mọ, torí nǹkan tí yẹn bá ti mọ̀ tí bá ti ń takò ń tó fẹsẹ̀ múlẹ̀ nínú ṣẹ̀rí Ọlọ́run wí ànábì rẹ̀ wí, tí ń takò àkídà tí ànábì fáwọn sọ̀hábà alẹ̀ lé lórí ẹ̀, wọ́n èpè ní mímọ̀ fa ànù ni wọ́n máa ń pẹ̀rú rẹ̀. Kíyàn rí mọ́nà ànábì lẹ́ báyìí pọ́nyẹ̀rún kó sì mọ́nà ìbòmí kọ́ mọ́ mú pọ̀n kọ́ wá ṣe pé ní ìròrí àwọn falasifatul Yunan Greek philosophers òun ni wọ́n ń tàfáyé bismidin pẹ̀lú orúkọ ẹ̀sìn. Ẹ̀kẹ́ ti máa lákèsí pé ní kíní ti ń yíwọ́, ní ti ń di bá mi, ní ti ń di nǹkan mí nù ni. Kí ẹ wá mọ́ sọ wípé ní èsì gáàsà bó ṣe wà ń gbogbo tán bá tí wọ́n ń sọ tó ti wá túnmọ̀ ẹbọ ní ibi tó yẹ kó gbọ́rọ̀ gbà gan ò gbọ́rọ̀ gbàbẹ̀. Ibi tó yẹ kó gbọ́rọ̀ gbà ní pé ní ǹjẹ́ sì gáàsà tẹ́lìmọ̀ ìjẹ́ ti ń bẹ pẹ̀lú àwọn ìtumọ̀ oríṣiríṣi tó ní. Lábẹ́ ìtumọ̀ oríṣiríṣi tó ní yìí, níbo ni bàbá Nuru Hakim tó kọrin fi pàdé Sheikh Ibrahim gbòòrò darí ti ẹ̀kọ́? Nínú Suratul Qasas Ọlọ́run sọ ń bẹ̀ wípé ní fastaghathahu alladhi min shi'atihi ala alladhi min aduwwihi. Musa, ànábì Musa, ẹni tó jẹ́ bí ìran rẹ̀, bí ìran Musa ọmọ Israeli, ó wá tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́ Musa against ẹni tí kìí ṣe ìran wọn. Lójúkorojú báwọn, lágbájá ràn mí lọ́wọ́, lágbájá ṣe nǹkan báyìí fún mi. Ní nǹkan tí ń bẹ lárọ̀ọ́wọ́tó ọmọ èèyàn, ní nǹkan téèyàn lè provide fún yàn, àwọn eléyìí nǹkan àwọn kún istighatha tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀.
èyí tó jẹ́ pé istighatha gẹ́gẹ́gẹ́gẹ́ òun náà ni kíyàn wà nú ìṣòro tá la fẹ́ pariwo gbàmígbàmí lọ bá, àbí ìkíní kan bẹ níwájú Ọlọ́run tá a lè rí gbà tá la fẹ́ fi gbà lọ́wọ́ Ọlọ́run. àwọn orígun mi tá à ń sọ̀rọ̀ sínú lọ́lọ́ sọ́nù Kùránì bákan náà wípé ní idh tastaghithuna rabbakum, nígbà tẹ́ ń wá Ọlọ́run ọba yín lólùrànlọ́wọ́, fastajaba lakum. nígbà náà wọ́n nísìn àwọn sọ̀hábà wọn wà lójú ogun nígbà tí wọ́n fèsì àwọn ọ̀tá pẹ̀lú Ànábì. Ọlọ́run wá ń sọ fún wọn wípé ní nígbà tí kìíní dípa yín kékeré mọ́ yín lọ́wọ́ tẹ́ ẹ wá ń wá Ọlọ́run yín nígbàmígbàmí olùranni lọ́wọ́. lórí gbogbo kò sẹ́ni tí yẹn máa ń pè àfi Allah. àmọ́ mo lọ pọn mi lódò, mo fẹ́ gbèrú, ẹnìkan á ń bẹ lọ́dọ̀ mi àbí ẹnìkan tó lè gbèrú mi, Yorùbá náà sọ pé a kì í rí èèyàn sagbára. kéèyàn wá fẹ́ lọ ọmọ lè kéwú ipe ni ẹ tó túmọ̀ sí ipe ní tábà ní pé ẹ mú wọn lọ́dọ̀ kí kọ́ lọ sórí ire ń bẹ̀ síbẹ̀ lórí ire wà dàbọ̀wọ̀ Ọlọ́run. Ya subhanallah, a sọ fún ọ wípé ní fún ara Islam ló pe ìmọ̀ kéwú ìmọ̀ ẹ̀sìn ló pe lórí ire. Ànábì Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní man yuridillahu bihi khayra, ẹni tọ́lọ̀ ń bá fi oore fún, istami', ẹni tọ́lọ̀ ń bá fẹ́ oore fún, ẹni tọ́lọ̀ ń bá ro dáadáa rò, yufaqihuhu fid-din, yóò fún lágbọ́yé nínú ẹ̀sìn. Ìdán ká lọ lé kéwú ká lọ kọ́ àgbọ́yé ẹ̀sìn wọn, ìjókòó ń bẹ̀ gan ìjókòó rere kọ́kọ́ sẹ́yìn ò lè nínú. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé nínú hadithi mi Ànábì ní inna lillahi malaika, Ọlọ́run láwọn màláíkà kan tó ṣe wípé ní sayyahina fil ard, àwọn máa káàkiri orí ilẹ̀ ni. kí ni wọ́n wá kí? majalisu dhikr, àwọn àyè tá ti ń bára wa sọ̀rọ̀ Ọlọ́run, tá ti ń ṣe ìrántí Ọlọ́run, tá ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run fúnra wa, tá ń dá lẹ́kọ̀ọ́ ń kọ ọ̀rọ̀ Islam. wọ́n máa mọ́ sọ ń bẹ̀ pé Ọlọ́run mọ̀ bí wọ́n pé àwọn tẹ́ báwọn kí ni wọ́n ń fẹ́, kí ni wọ́n ń tọrọ. tó bá kò lórí tí wọ́n wá ní àwọn kan náà jókòó tí wọ́n. Ọlọ́run máa dáhùn lóhùn pé ní haula la yashqa bihim jalisuhum, ẹ̀rá àwọn tí wọ́n rántí Ọlọ́run táwọn eléyìí ní jókòó tí wọ́n ti ń wé sára wọn ni ẹnìkan èyí jókòó tí wọn kò, ẹnìkan èyí jókòó tí irú wọn kó sórí ibú. bẹ́ẹ̀ bá wá lọ kéwú tọrọ kọ, àbẹ́yẹn bá jókòó táwọn tí ń kọ wọn náà ń ṣàǹfààní ń bẹ̀yìn tẹ́tí gbọ́, ṣàkọ́wà orí burúkú ti kú lọ́rọ̀ rẹ̀. ìlọ́kéwú Ọlọ́run ti ro orí ti jẹ́ tiẹ̀. so kí a mọ̀ nígbà náà pé àwọn àgbàlagbà lágbàjì Sheikh Adam Sheikh kọmọdákọ lé kéwú, ẹ má pa ọ̀rọ̀ lé kéwú papọ̀ mọ́ ọ̀rọ̀ Súfì tá ń bá yín sọ. ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì kò jọra wọn rárá bó ṣe lè wọ́ ọmọ. Súfì Tìjàníyà Ibrahimiyya tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí àbí nǹkan míì, àkójọ kakọ̀ sí dàwọn nísìnyí kẹsì tí ò sí lọ́wọ́ wa náà, bó ṣe wà lọ́wọ́ ẹlòmíì ń bẹ lọ́wọ́ tiwa náà, nítorí àwọn ọjọ́ ọ̀rọ̀ báyìí náà ni àmọ́ kan tó wà ń bẹ̀ jáde. sókè wa nígbà náà pé títí ẹ̀ bá tọrọ tó pé àwọn ará àgbàjì ọmọ nǹkan àwọn àgbàlagbà lọ́sọ̀ àwọn tó lóríire, tó túmọ̀ sí wípé ní oríire ń bẹ lọ́wọ́ wọn nu. ẹ mọ́ dàápọ̀ kẹ ẹ dọ́gbọ́n mọ́ lọ àwọn ilé kéwú papọ̀ mọ́ Súfì. ilé kéwú àti Súfì ọ̀jọ̀ra àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì. tá a bá ra àwọn àfáà tí wọ́n ń dàápọ̀ tọ́mọ ń lọ kéwú tán fún lọ́wọ́ Súfì, ìṣàbù tí wọ́n ọ̀tọ̀ ni. ilé kéwú ọ̀tọ̀ òní Súfì ọ̀tọ̀. lọ́fàá tó ṣe wípé ní nígbèsè Ibrahim wá Nàìjíríà tí wọ́n ń sọ ìtàn àbánúrà kí mú kọrin kì wọ́n hùn, ilé kéwú mélòó ni wọ́n lọ, ilé kéwú mélòó ni wọ́n ti kọrin kì wọ́n. Markaz ń bẹ láyé ńgbà náà, Zumra ń bẹ láyé, Àbálágbàjì ń bẹ láyé, ẹ wá gbọ́ pọ́mọ̀nà ọ̀dọ̀ wọn àwọn Súfì bíi tiẹ̀ ní wákàkiri. yóò ṣe wá délẹ̀ tán orin tí wọ́n fi kì tó jó orin ibú, ẹ àfẹ́ mọ́ lọ mára àwọn ilé kéwú ní padà. níta ń bọ́ pọ̀lọpọ̀ ilé kéwú sọ nìyẹn. iṣẹ́ tọ́lọ̀ ń gbé fún yín, iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ ọ̀dọ́ mọ́ nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn Súfì yìí ṣe, àmọ́ nítorí pé ní ẹ̀yin náà ṣe ìbàjẹ́ ẹ̀fẹ́ jùlẹ̀, ẹ̀dẹ̀ pé tẹ́ ẹ bá kọ tí wọn yóò padà kàn yín náà, òun kálukú wọ́jọ́ dákẹ́ lórí ìbàjẹ́ ara wọn. àbí kó ṣe pé nítorí pé ọmọ ti dàpọ̀, àwọn náà ń kọ́ ọmọ wá ẹ̀ ti fẹ́ lùsì ọmọ, òun kálukú wá dákẹ́ fúnra wọn, ṣe bú ti ẹ̀kọ́ mọ̀ rí inú ẹ̀sìn náà nù ni. àfà ní tán pè ní àfà wò ní mímọ̀, ó rí pé níta ọba lọ́wọ́ dáadáa eléyìí sọ̀rọ̀ ẹnu ẹ̀dẹ́sọ̀rọ̀ àrífín o. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ pàdé ṣe Ibrahim lọ́dún náà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn mustawa wọn lò gan nínú tọ́kọ́ dà wọ́n láàmú lára ṣe Ibrahim káwọ́ lánàá pé ìyẹn ló nímọ̀ tó báyìí. bẹ́ẹ̀ dẹ̀ ní oṣù mọ̀ pé inú àrùn tá a nílùú wa ń bì yìí òun náà ni pé ní ìtọ́wà ní àrọ́wọ́ tó wa, ìtọ́wà ń tòsí wa kì í jọ wá lójú bí ìtàn lọ mú wá látòkèrè.
so sẹ́ni tó ti pé láwọn àná tí bí àwọn ìjọ òní tí ètí ìpẹ́ gbọ́ 1997 yẹn nínú àwọn àfáà mo sọ́jọ́ òní pé nínú àwọn àfáà tán kọ́ mú ṣe Ibrahim lẹ́ni tí ó pé ní kì í ṣe ń tẹ́ mọ́ gbọ́ àbí tẹ́wọ́ gbà wọn làfáà sáṣìlẹ̀ wà wọ́n sọ ń bẹ̀ pé ní ẹ̀wọ̀n lọ import àfáà láti Senegal bí ẹni tí import ráìsì tọ́mọ̀ túmọ̀ rẹ̀ ni àfáà òun náà sọ ní Senegal sóhun lẹ́yìn àwọn bàbá rẹ̀ fún alẹ́ nìyí lẹ́yìn mọ́ da ilé ike pọ̀ mọ́ ilé ike ọjọ́ wọn sì dọ́ra wọn ẹja ka díẹ̀ nínú orin wọn táfìmọ̀ wípé ní Sheikh wọn Eleha wọn ṣe mistake pẹ̀lú nǹkan tí wọ́n tú kọ́dà àwọn míì bẹ́ẹ̀ tó pé nínú kọ̀sídà burúkú tá a wí yìí nínú orin burúkú yìí àwọn ò tún tú débẹ̀ wọn ò ká débẹ̀ mélòó ni wọ́n kà ń bẹ̀ Sheikh ọmọdé Yunus náà àwọn ilé yìí sábà káàdé àwọn level tí mo fẹ́ káàdé yìí ó kàn sí pé ní abùkátà sí káàkà lásìkò yìí lágbọ́dọ̀ fi káàdé bẹ̀ àwọn tí ó pé ní ẹnu mọ́ta bá ti mú díẹ̀ yìí ti tó kálù mọ́ ànábì ọgbọ́ àwọn eléyìí náà fẹ́ ká tún mú dé kí ni ò ká tún mú síwájú díẹ̀ sí ẹ mọ́ gbọ́ ń sọ ń bẹ̀ pé ní ya Sheikh Ibrahim ghawthun lil wara ghithni bi ghaythika falmuna tanfil qara ìrẹ́ Sheikh Ibrahim ìwọ tó ṣe pé ní ghawthu gbogbo ẹ̀dá ni al-wara al-khalq àwọn ẹ̀dá kí náà ń pè ní ghawthu gan kó o fi mọ̀ wípé ní kìí ṣe wípé ní ẹmọ́ ọmọ lọ́bì kan lọ kéwú náà ń pè bẹ́ẹ̀ ní tán ń pè ní al-ghawthu lọ́dọ̀ àwọn oníṣúfí wọ́n tún máa ń pè ní al-fardu náà fardu wọ́n máa ń pè ní fardu jami' nínú ròrí oníṣúfí ni wípé ní ìpele làwọn kìíní yẹn síra wọn rijalul ghaibi àwọn tán ń pè ní rijalul ghaibi wọ́n níye àwọn àníwárù wọ́n níye àwòtáàdù náà níye so àwòtáàdù yẹn lọ́dọ̀ àwọn míì àwọn ń pè wọ́n ní mẹ́rin àwọn kan lè pè ní àwọn àníwárù náà ní mẹ́rin pé nínú àti àwòtáàdù ní wípé wọ́n tún máa ń pè wọ́n ní kútùbù ń gbà mí ní pé àkìtọ́ọ̀bù àwọn kútùbù yẹn mẹ́rin ni wọ́n orígun ayé mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n dì mú ẹni tó wà lókè wọn pátápátá èèyàn kan ni ẹni ẹyọ kan ṣoṣo yìí gẹ́gẹ́ bí nǹkan tí àfáà tọkọ Jami'ul Usuli fil Awliya tó ṣàlàyé àti nǹkan tí àfáà tó ń pè ní Muhyiddin al-Jili tóun náà sálẹ̀ tíra tó pè ní al-Insanul Kamil fi Ma'rifati al-Awa'il wal-Awakhir nígbà tán ṣàlàyé àwọn kìíní burúkú wọ̀nyí àti ń tọ́kọ́mọ̀ dáadáa tọ́pọ̀lọpọ̀ ọmọ tó tún lè mọ́sọ̀ òun náà ní pé ní ẹni tán ń pè ní fardul jami'a yìí àbẹ́ ẹni tán ń pè ní gáúsù yìí òun nìkan náà ló wà lókè pátápátá torí pé ní ipò ọlọ́run ló wà jẹ́ ṣàlàyé fún ọ dáadáa wọ́n ń pè tíra kan ní Hizbu Sèfí tán kó tíra àwọn tán parí pé Sèfí ń bẹ àwọn ní Sèfí àwọn tán mọ́ sàṣírí wọn nínú rẹ̀ láwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí Amada Tijani sọ ń bẹ̀ ń sọ ń bẹ̀ ń kì í pé ní al-fardul jami' li jami'il asma'i kulliha asma'i dhati wa asma'i sifat alladhi la yusharikuhu fi ta'thirihi Allah ó ní fardul jami' ọ̀kan ṣoṣo tó dá gbogbo nǹkan pọ̀ al-fardu ẹyọ ọ̀kan ṣoṣo al-jami' tó kó gbogbo nǹkan jọ lápapọ̀ kí ló kójọ li jami'i al-asma'i kulliha gbogbo orúkọ ọlọ́run pátápátá ní bẹ lára ẹ̀ asma'u dhat wa asma'u sifat àwọn orúkọ tó ṣe wípé ní ìròyìn tó wà lára ọlọ́run gẹ́gẹ́ ní bí kalamullah ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ ilmullah ìmọ̀ ọlọ́run ọba wa dhatullah bíbí ọlọ́run ọba wa gbogbo ẹ̀ ló pé sára ẹni náà wa asma'u sifat àtàwọn orúkọ òròyìn ọwá bẹ̀rẹ̀ àwọn tó ti pé àmọ́ fi ròyìn ọlọ́run al-Ghafur aláforíjìn al-Wahhab ọba tó máa ń búyàn ní nǹkan as-Sittir ọba tó máa ń kọ́fà tí máa ń bá síríyàn al-Jalil ọba tó gbẹngbẹ́n al-Khaliq gbogbo àwọn nǹkan ni ọba adẹ́dà gbogbo àwọn nǹkan ni pátápátá wọ́n ní tán pè ní fadlu tán pè ní gáúsù yìí òun ló kó gbogbo ẹjọ́ ma wá wo jẹ wá fún ọ lálàyé afá Abdulkarimul Jili yẹn nígbà tó ń sọ ọ́ dà nìkan tó fẹ́ kì ọwọ́ ní tasarruf fil hayati kama turidu ṣe bó ti wọnú ayé lápapọ̀ bó ṣe fẹ́ tasarruf darí ayé bó ṣe wù ẹ́ kama turidu bó ṣe fẹ́ famawla anta ìwọ gangan lọ́lọ́run nahnu lakal abidu ẹrú làwa jẹ́ fún ọ wọ́n ti ń gbọ́ so àwọn ilé ìtẹ́fẹ́ mọ́ pọ́n tá a bá ní kájọ sísọ lójú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́fẹ́ yà wọ́n lójú wọn sì dá bẹ́ẹ̀ ọgbọ́ ó ní tasarruf fil hayati kama turidu ìwọ ṣe bó ṣe wọ́ nú ayé sẹ́ dára bó ṣe wọ́ lọ́bọ̀ bó ṣe wọ́ kama turidu bó ṣe fẹ́ famawla anta torí wọ́ lọ́ba ìwọ lọ̀gá nahnu lakal abidu ẹrú làwa jẹ́ fún ọmọ gbọ́ kejì tán ó ní fahabu man shita
ẹni tó bá wù ọ́ ni kó bùn ní nǹkan wamna tó sọ pé ní kò sí fẹ́lòmíì láàlì búkùlì sáhún o ẹ̀dá kan ta ní ròyìn èèyàn ni wọ́n ròyìn o kìí tún sànẹ́bí ọlọ́run mọ́ kìí sàwọn sọ̀hábà wọn ò kọ́dà kìí sọ ọlọ́run ẹni tó ti wà láàyè ọlọ́run tó bá dà wọn tó bá ya wèrè dáadáa tí wọn ò tijú tí wọn ò sì wọ́rì wọ́n sọ fún ọ wípé ní ọlọ́run ti kú nígbà tó ọlọ́run wá kú tán ànẹ́bí ìgbàpò rẹ̀ nígbà tá ànẹ́bí wá kú Amada Tijani wá gbà nígbà Amada Tijani wá kú ṣé Ibrahim wá wà ńbẹ̀ ṣé Ibrahim náà wá kú omi ẹ̀mọ́dé ni tó wọn ò kú torí wọn ọ̀rẹ́ lómi fi replace rẹ̀ ẹjá mọ́ bá ń sójà rẹ̀ ó ní wamna sọ pé kò sí láàlì búkùlì ó fi sáwọn ẹgbọ́ bùnyàn lọ́mọ lọ́fà tó ṣe pé ní wọ́n mọ̀ máwọn ọ̀tàn kan wá wọ́n lè nígbà náà ẹnìkan fẹ́ bímọ ẹnìkan wá lọ sọ́dọ̀ àfáà kan àfáà wọn ni ọlọ́run bùn lọ́mọ ọlọ́run ní òsí olóde ní ọlọ́run bùn lọ́mọ ọlọ́run ní òsí olóde méjì ó sì wá ká débi mẹ́rin ó sì bímọ mẹ́rin àbí méje sì ni wọ́n pè ní ọlọ́run àbí nǹkan míì wàhábù mọ̀ ṣe ìta ẹni tó bá wọ́n kó bùn lówó wamna sọ pé kò sí fẹ́lòmí láàrin búkùn ní òfin sáwọ́fá walakin kéètẹ̀júdá kama tasha'u àmọ́ ọfẹ́ tọrẹ ọfẹ́ ṣe bó ṣe wọ́ ni subhanallah subhanallah ẹgbọ́ ẹ̀dàkùn ìròyìn tààlà ròyìn yìí ó dùn mí pé ní tírà náà ìpadà rí mọ́ ni tírà fọ́lùmù méjì ni ó wá ń sọ ń bẹ̀ wípé ní lakal malakutu thumma limalaku malik lakal jabarutu wal arisul majidu ó ní lakal malakutu in tán pè ní ìkápá gbogbo ayé lápapọ̀ lákà tí ẹni thumma limalaku kódà àwọn màláíkà gan ìwọ ló ní wọ́n màlíkí ẹni tó bá wọ̀ ní kò fi sọlá bó ṣe wù ọ́ yẹ̀yàn lọ́ba yẹ̀yàn nípò fún yàn ní tó bá wù ọ́ lakal jabarutu wal arshul majidu títóbi ẹgbọ́ títóbi sẹ́ ìwọ ló ní kọ́dà al arshul majid àga àlẹ́ ara síta mọ́ ń gbé tóbi ìwọ ló ní ẹgbọ́rọ̀ ta ni wọ́n kí ẹni tó ń pè ní gáúsù wọ́n kí kí ni o wọ́n kí ẹni tán pè ní gáúsù so ti di pé pẹ̀lú eléyìí ó ti kúrò lọ́rọ̀ pín gbà náà pé wọ́n mọ́mọ́ lọlé kéwù kan wọ́n wá ní kọ́ lọ sórí ire ń bẹ̀ ó ti kúrò lọ́rọ̀ pín gbà náà pé àwọn kan ń dá wákà fáwọn tó fi ìmọ̀ sọ ti wá dire fáwọn tó fi ìmọ̀ ẹgbọ́ àwọn táyì tẹ̀ fẹ́ parọ́ mọ́ òun gẹ̀mọ̀ kúndòrò wọ́n ti yàn wọn ò páwọn làwọn sọ̀yìn lórí ire wọ́n pé kí ni wọn ọ̀pá àwọn àfá àwọn lọ́sọ̀ àwọn ìdíwọ́n fáwọn tó fi ìmọ̀ sọ́ta wọn dórí ire kì wá ti tán o ẹ̀dá wá padà sọ́dọ̀ àfá àtọ́kọ̀ al-Jami' fi usulil awliya àbí Jami' usulil awliya ó wá sọ ń bẹ̀ wípé ní ẹni tó bá wà nípò Fadlul Jami' yìí àbí ẹni tó bá jẹ́ gáúsù yìí mọ́ gbọ́ ò lahu quwwatul jabarala agbára Jìbìrìlù ń bẹ tí ń ṣerú sí nítorí kí nìyẹn nítorí kó lè bá àmọ́ gba revelation direct kọ́dẹ̀ mọ́ bí ya rẹ̀ fẹ́ tó bá wù subhanallah lahu quwwatul azrala agbára àsàrélù ń bẹ lọ́wọ́ rẹ̀ bó ṣe pé ẹ̀rọ ní jẹ́ báwọn màláìkà tán pè lásàrélù tẹ́fẹ́ pè bẹ́ẹ̀ malakul mauti lọ́lọ́ ń pè fún análùkù islam nínú Qur'an gẹ́ pẹ̀lú màláìkà kú malakul mauti ó ní lahu quwwatul azrala agbára àsàrélù ń bẹ lọ́wọ́ ìtorí kí ni o láti máa fi pa ẹni tó bá wù láti máa fi yí ẹni tó bá wù lọ́fà tó ṣe wípé ní kò ní tu Súfí lẹ́nu ike àbákanjọ́ kan ó jí òkú dìde ìwọ náà tí ma gbọ́ tẹ̀sírífù mọ́ ìwá ìyàwó méjì sísomi dépò àti jíjí òkú dìde gbogbo àwọn nǹkan ni bí wọ́n ṣe máa ń tó ohun so ẹni tán pè ní gáúsù ọ tayọ táwọn eléyìí sọ wọ́n kàn ń bọ̀ àṣírí irọ́ ni bí á tí ò bá mọ̀ ọkọ̀ dákẹ́ bí á tí ò bá ti kí ni bí á tí ò bá mọ̀ ọkọ̀ dákẹ́ tán bá ní gáúsù lèèyàn tán pè ní Fadlul Jami' mọ̀túnmọ̀ rẹ̀ ni ẹni tó ṣe wípé ní tẹ́ ẹ bá ní kìíní kan wáyé tọ́lọ̀ wítà nẹ́bì rẹ̀ wíre tẹ́ ẹ bá rọ́dà àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n gbà fún ọ̀rọ̀ tó wọ́n bá sọ wọ́n dẹ̀ dá tọ́lọ̀ tà nẹ́bì nù ẹ̀dá máa bá sọ ní tán pè ní gáúsù nìyẹn o wọ́n yé tu fún yàbí ó ní gífní bìgẹ́sì kàfálìmọ̀ náà tẹ̀ ń fílì kàrọ́ ṣé kì í rọ́nù tu bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tu dáadáa àwa nígbà nígbà àlìmọ̀ náà ó lè mọ́ túmọ̀ yìí mọ̀ àlìmúníyàtù ìntà ń wá lérò ń gbà nǹkan tá a fẹ́ àlìmúná àwọn nǹkan tá a ń fẹ́ tá a ń tọrọ ìmọ̀ ń bẹ̀m̀bẹ̀ lóòótọ́ àbí ọyàtà ní mọ̀ ń búyàn nímọ̀ a máa kọ́ọ̀yàn nímọ̀ ní a kì í búyàn ní mímọ̀ Ọlọ́run ní mọ̀ ń búyàn ní mímọ̀ wọ́n dà pọ̀ mọ́ra wọn àwọ̀ kọ́ọ̀yàn ọmọ èèyàn kọ́ọ̀yàn ni àmọ́ Ọlọ́run ní ó búyàn ní mímọ̀
ó ní min duni fadlika tí ó bá ti sọ láti ẹ la uhahilu litanawuli haja mi ò pèsè nǹkan kan kalẹ̀ tó wá lè lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí n ní bùkátà kan min farti dhanbin qad jara nítorí ìtayọ àlà ẹ̀ṣẹ̀ tó ti pọ̀ ẹgbọ́ ẹ̀dákun torí Ọlọ́run lágbájá wá gbérù mi ó ṣe wá kan mọ́ lẹ́ṣẹ̀ iwájú Ọlọ́run lágbájá mo fẹ́ wá kéwú wájú rẹ̀ ó ṣe wá kan yí pé ní ẹ̀ṣẹ̀ sì wá pọ̀ lọ́rùn mi sí lè kéwú báyìí ẹ̀ṣẹ̀ tó pọ̀ lọ́rùn rẹ̀ tó darí ẹ̀ sí ni pé ní sí lè mọ̀ báyìí torí ẹ̀ṣẹ̀ torí pé tọ́lọ́run ni kó búyàn ní mímọ̀ tí wà ní ká kọ́ yàn a sì rẹ́dì láti máa béèrè lọ́wọ́ yẹn pé ní ẹ̀ṣẹ̀ wo lọ́ṣẹ̀ ẹ mọ́ dà pọ̀ ó ní min duni fadlika tí ó bá ti sí tiẹ̀ tí ẹ bá ṣe nínú ọlá rẹ̀ tá a bá ní ká wà nǹkan míì ẹgbọ́ o a lè ìbẹ́ Ọlọ́run direct inú tá a bá ní á mú nǹkan míì a lè fi náfìlà bẹ́ Ọlọ́run a lè fi sàárà bẹ́ Ọlọ́run gbogbo àwọn tó ń wọ̀ lọ́lá lójú àbánúrò àkíìmù ìntọ́ lọ́lá ní kí ni o ọlá Sheikh Ibrahim tó jẹ́ gáúzù ó ní tí ó bá ti sọ́lá ti ẹ́ la uhahilu litanawuli haja tí wọ́n ò pèsè kankan lẹ̀ tó lè jẹ́ kí n ní bùkátà tó lè jẹ́ kí n ní nǹkan tí mo fẹ́ nu bùkátà ayé min farti dhanbin qad jara nítorí ìtayọ àlà ẹ̀ṣẹ̀ tó ti jìnà magbọ́ lakinnani a'dadtu hubbaka sayyidi fabidhaka falhajatu tuqda lamira ó ní ìmọ̀ òun núrà kí mú ní kẹsẹ̀ mi o wàlẹ̀ ìyáàtù billahi ọlọ́sọ mi nínú kalimatul kufri ọ̀rọ̀ kèfèrí bọ́ ọlọ́mọdé rí ó ní àmóhun núrù hakim a'dadtu hubbaka olóhun pìrìpìẹ ìfẹ́ Sheikh Ibrahim Inyas kalẹ̀ sayyidi ìrasájú mi sayyidi ìwọ olówó mi ìwọ tó ní mi ìwọ olówó mi fabidhaka pẹ̀lú ìfẹ́ yẹn falhajatu tuqda gbogbo bùkátà ní mọ́ bíyá láàmìrọ̀ kò sí èméjì mẹ́ kò sáà ń dáwòtú ẹ̀ kò níyàn jíjà nínú wàlẹ̀ a'yadhu billah wàláhì yàn jíjà bẹ́ẹ̀ bẹ́yẹn bá nífẹ̀ẹ́ sí Ibrahim tí ò nífẹ̀ẹ́ Ọlọ́run àtànábì rẹ̀ ju gbogbo tó kù lọ àgbákò tí ó sì wájú Ọlọ́run kò ní mọ̀ níwọ̀n bẹ́yẹn ọba wá nífẹ̀ẹ́ Sheikh Ibrahim tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ ànábì rẹ̀ wallahi yóò kó jáwájú Ọlọ́run torí pé ní Ọlọ́run ó sọ pé ká nífẹ̀ẹ́ nìkankan lẹ́yìn Allah àtànábì rẹ̀ sallallahu alaihi wasallam ìfẹ́ tàbí gbàlérò kìí ṣe ìfẹ́ mi ọ̀fẹ́ fẹ́ ọ sílé ìfẹ́ òbí mi ìfẹ́ ìyá mi ìfẹ́ àbá mi kọ́ là ń sọ yìí àbí ìfẹ́ ọmọ mi ìfẹ́ tà ń sọ ní wípé ní báṣẹ bá ti wá tí nǹkan mi fẹ́ darí àṣẹ ẹ̀hún dànù àṣẹ tó wà òun la máa tẹ̀lé ẹ̀dá mọ́ ní so ó ní idh anta aynu li ayni man huwa illatun lil kawni man lawlahu kullun la yura a'udhu billah ó ní torí pé ní ìwọ ni aynu li ayni ìwọ lójú ìwọ gẹ́gẹ́ ní ẹyin jú ìwọ gẹ́gẹ́ ní pàtàkì man huwa illatun ẹni tó sọ pé òun ni sábàbí lil kawni táyé fi ń bẹ lọ́dọ̀ oní Sufi wọ́n sọ pé ànábì ni illatul wujud reason táyé fi ń bẹ illatul wujud lọ́dọ̀ àwọn oní philosophy gan pẹ̀lú pé kí ni reason tí nǹkan báyé fi ń bẹ láwùjọ mùsùlùmí illatul wujud kí ni reason tí gbogbo àtókù fi ń bẹ ọ̀tọ̀ tí Sufi ń tú sí ká sọ pé ní wọ́n sọ pé bí nísìn ká ní wọ́n sọ pé ànábì ni wọ́n rí fáà sí hùn ipe torí pé ní Sheikh Ibrahim gẹ́gẹ́ lójúlówó tán pè lánàbì ainul aini ojúlówó pàtàkì in tí ń jẹ́ pàtàkì lára ànábì tó ṣe pé ní òun ni ìlà àti gbogbo ayé fi wà man lawlahu ẹni tó ṣe pé tí ó bá sì ti tà nábì ni kullun la yura ayé ò ní rẹ́ nìkan kò sẹ́ni tán mọ̀ gbúrò rẹ̀ nínú ayé pé ń bẹ tó bá wá ṣe wípé ní ẹ̀rí báyìí ní sí pé ìtayọ àlàkọ́kọ́ nù náà tó bá wá ṣe pé ní ànábì kan ni wọ́n rí fáà sí gbẹ̀hùn wọ́n sọ pé Sheikh Ibrahim ní ojúlówó pàtàkì Ọlọ́run ni eléyìí ló tún wá worst jù méjèèjì ńkọ́ kíkorò rẹ̀ kan jura wọn lọ nurun li anwari wa aslu asalati anwari ruhul kainati abul wara bọ́mọ̀ gbọ́ ó ní nurun li anwari ìmọ́lẹ̀ fún gbogbo ìmọ́lẹ̀ lápapọ̀ náà ẹ̀dàkùnta ní fèlé yìí kì wa aslu asalatil anwari ìpìlẹ̀ gbogbo tí ń jẹ́ ìmọ́lẹ̀ lápapọ̀ ruhul kainati ẹ̀mí gbogbo tí ń bẹ pátápátá abul wara bàbá gbogbo ẹ̀dá mọ́sọ̀lẹ̀ ẹ̀kẹ́ pé ní ká ní Ọlọ́run náà báńkì ní ẹ̀dàkùn báyìí ní sinmi padà parí ẹ̀ sí ìsọ́lọ́run bímọ lam yalid wa lam yulad Ọlọ́run ò bímọ nkẹ́kùn ò sí bí ìdán
Ọlọ́run kọ́ ni Nuru bàbá Nuru Hakim rí fáàsì yìí. Tó bá ṣe pé ànábì ní wá ń kí ṣe Ibrahim mọ́lá, ànábì ṣe bàbá gbogbo ẹ̀dá, ànábì ṣe bàbá gbogbo ẹ̀dá. Kódà ẹ̀dọ́mọ ànábì Ádámọ̀ gan, àwa tọ́jọ́mọ ànábì Ádámọ̀ gan, ànábì ṣe bàbá gbogbo wa. Àwọn ìyàwó rẹ̀ ní ìyá gbogbo mùmínì. Ọlọ́run ló sọ fún rẹ̀ wípé ní ma kana Muhammadun aba ahadin min rijalikum, ànábì ṣe bàbá ẹnìkan kan nínú àwọn ọkùnrin inú yín o. Walakin Rasulallah, àmójísí Ọlọ́run lànábì. Òkìlẹ̀ àbí òkìlẹ̀. So ìdán tó bá ṣe pé ní ànábì bá ní bàbá Nuru Hakim ń pè ní àbúlúwàrọ́, wọ́n ṣe mistake ń bẹ̀ kọ̀ wọlé. Ká ní Ọlọ́run bá ní kúfúrú nù ní àgbákò ni. Káwá nípa ànábì náà bá tún pè bẹ́ẹ̀ náà lẹ́yìn ìgbà tó ti fẹsẹ̀ múlẹ̀ nínú Kùránì wípé ànábì ṣe bàbá ọkùnrin kankan nínú àwọn tá a wà nínú ayé lọ́kùnrin. Ká má wá sọ bàbá gbogbo ẹ̀dá lápapọ̀. Adékè ni wọ́n ń pe Kùránì rọ́nù. Èyí nǹkan fúnra yẹn kọ́ ni istihza'u bi ayatillah, ìfi ọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ nù. Ẹ̀sìn ní bàbá yìí mọ kí ó dà àwọn àfáà tí wọ́n ń correct yín lọ. Bẹ́ẹ̀ bá wá ṣe istihza'u pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì rẹ̀, kèfèrí ni lẹ́yìn ìgbàgbọ́, kúfùrù lẹ́yìn ìgbàgbọ́. Ẹ̀dá mọ̀ so ó ní bal anta ya mawlaya shamsu haqiqatin tajla rakasta bi majma'in fatadawara. Ó ní fawadadtu min amradi nafsi law jadhabta bi himmatin ruhi yasiru muqammara. Ó ní ó wu òun Nuru Hakim nínú àárẹ̀ tí ń bẹ láàárẹ̀ ọkàn òun tí ń ṣe òun yìí, tó wọ́n fi ní wùsùlù déwájú Ọlọ́run, tó wọ́n fi rí nǹkan kan gbà níwájú Ọlọ́run. Ó wu òun kó ṣe pé ní himma, àkólé kan pàtàkì tọ́lọ́run tọ́jú sí àbábàrí ayé ṣe Ibrahim lá, òun fẹ́ kó fi wọ́ òun, kó fi darí òun, kó fi fà òun kó nínú àwọn àìsàn ọkàn òun. Kódà nẹ́bì gan fúnra tí ó bá bẹ̀rẹ̀ nípa àìsàn ọkàn, ya muqallibal qulubi thabbit qalbi ala dinika. Ìwọ Ọlọ́run, ìwọ lọba tó máa ń darí ọkàn káàkiri, dákun mọ́sà ìfẹsẹ̀ mi, mọ́sà fi ọkàn mi, mọ́sà fi ilẹ̀ lórí ẹ̀sìn rẹ̀. Ànábì nù ká máa wá sọ èèyàn ẹ̀wá ń pé ńgbà náà wípé ní kí ṣe Ibrahim Inyas nínú himma ara rẹ̀. Himma òun dẹ̀ ní àwọn oníṣúfí wọn tó ní nǹkan tán máa ń tú sí lọ́pọ̀lọpọ̀. àwọn tán máa ń kọrú àwọn orin báyìí, orin istighatha, ó ní tán máa ń tú sí. Ẹjá mọ̀ sọ́nlẹ̀. Ó ní tọ́ ọba lè ṣe bẹ́ẹ̀ fún mi, ọkàn òun, ẹ̀mí òun yóò di nǹkan tó ní ìmọ́lẹ̀. fa asiru nura haqiqatan bi madarihi dawman bi matla'i ta'arra. Ibi wọn kọ́ ẹjá mọ̀ sọ́nlẹ̀. Ó ní min yawmi awrathaka al-ilahu al-mustafa urithta tasrifa al-awalimi lamira. Tọ́ ó ní min yawmi, látọjọ́ tí Ọlọ́run ti ní kí wọ́n ṣe Ibrahim jogún ànábì wa Muhammad. Eléyìí tí pọ̀ jù, a lè pé àfáà jogún ànábì, a lè pé kí ni àfáà ò ní mímọ̀ jogún ànábì. Tọ́lá ànábì sọ direct ní pé ní al-ulama warathatul anbiya, àwọn onímímọ̀ ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Àmọ́ bí eléyìí fẹ́ darí ẹ̀ sí ìyẹ́ rí pé ìyẹ̀tọ̀ ni ìjogún tí bàbá Nuru Hakim ń sọ nísìn. Ẹ mọ̀ gbọ́ ó ní látìgbà tó ti jogún ànábì yẹn, urithta tasrifa al-awalimi, ló ti jogún bó ti máa darí ayé, bó ti máa ṣètò ayé, bó ti máa dámọ̀ràn kádàrá ayé. Lamira, kò sí fàǹfà ń bẹ̀rẹ̀ nǹkan ṣe iyèméjì rẹ̀. Àwa ṣe iyèméjì rẹ̀, kódà a ṣe iyèmẹ́wàá rẹ̀ kó méjì. Àwọ̀ tí ẹ̀gbá wọlé ní kẹsọ́pọ̀ à ń ṣe yìí àti ẹ̀gbá wọlé rárá ni. Ẹ dákun torí Ọlọ́run, ṣe rí pé ní ó ti kó level sí ìgbàwọ́sà tí wọ́n ń pariwo fáyé pé yìí sí kò wá lọ bẹ́ẹ̀ ni, sáwọn wá lè sọ bẹ́ẹ̀ ni, àwọn ilé kéwú ń kọ́ ọ̀rọ̀ ilé kéwú kọ́ yìí. Níta ń sọ lọ ọgbọ́n náà gbọ́, wọ́n nígbà náà pé ọjọ́ tí Ibrahim ti jogún ànábì wa Muhammad ló ti jogún bí ó ṣe máa darí ayé, àbí tasrifa al-awalim. Kí sáyọ̀ mi yẹn nìkan o, awalim gbogbo àgbáyé lápapọ̀. Ẹ dákun ta ní ń darí gbogbo àgbáyé lápapọ̀ illa Allah, àfi Allah. Ọlọ́run sọ nípa láì mọ ìgbà wípé òun ò ní ìdí ayò, òun ò ní ìdí ọ̀rẹ́, òun ò ní ìdí pátánà níbi ìdarí ayé. Òrìtà ọjogún, wọ́n fi ọjogún tẹ̀sírí fún ọ ní ìjogún tasrifa al-awalimi, dídarí gbogbo ayé lápapọ̀. Gbogbo ayé òun, àgbáyé ọmọ èèyàn, àgbáyé àlìjànú, tómi, tẹranko, ti orí ọ̀dàn, tàwọn ojú àwọn planẹ́ẹ̀tì lóríṣiríṣi náà. Ya subhanallah.
kódà ìdọ́là màláíkà lọ́hùn ṣé Ibrahim ní darí rẹ̀ torí àwálímù ni wọ́n pè é jámù wa álámù náà nù ní olùpẹ́ àlàálámúnà àbí àlàáwálìm ẹ̀dàkùn torí ọlọ́run ṣé ìtayọ àlàkọ́ yìí ṣé ọ̀rọ̀ eléyè sọ̀rọ̀ kèfèrí kẹ́nìkan nígbà náà pé ẹnìkan jogún ìdarí ayé ẹ̀dàkùn sọ́mọ jogún ọlọ́run ṣé bínú tọ́lọ́run fi ń jọ́lọ́run ní darí ayé ẹ̀dàmọ̀ só ó ní mo fẹ́ wà mẹ́ta tó fẹ́ mú jáde níbẹ̀ ni o fẹ́ wà mẹ́ta tó fẹ́ mú jáde ni ó ní ba'da siwal khatmi Tijani Ahmada idh nahjuhu nahjun salakta ila dhura lẹ́yìn egbò tá lójogún yìí náà gbogbo tá lójogún yìí náà lẹ́yìn ìgbà támọ́dá Tijani ti jogún tí ẹni o al-khatmu Tijani seal of the people of Allah ẹni tó jẹ́ pé òun ni sílẹ̀ àwọn ẹni ọlọ́run ẹwọ̀n kan ànábì jẹ́ seal of the prophet Ahmada Tijani lẹ́nu àwọn Sufi ó jẹ́ sílẹ̀ àwọn ẹni ọlọ́run ẹ̀dá kan tó gbẹ̀yìn tó kù ní sọ́tọ̀ ọlọ́run níyẹn ní Sufi tó kù tó yẹ lẹ́yìn ànábì kò sáà ànábì míì mọ́ ok alhamdulillah kó tó bá lọ sí ọ̀dàrí ó ní afrọ́tàgé ìsàn ọ̀dá wà níwọ̀ nìkan gẹ́gẹ́ bí àpẹ̀ráràn sí ayé balwarista Muhammadan ojogún ànábì wa Muhammad jàre záàtàn ní bíbẹ̀ báyìí ní bíbẹ̀ rẹ̀ ànábì lójogún wà núùrọ̀n ó tún jogún ànábì ní mọ́lẹ̀ ó ní ẹgbẹ́ rọ́kìá nùbù wà gíga tó ọgá àwọn ọgá níga lẹ́bù àwọn ànábì ọlọ́run ni ẹgbọ́ rọ́kìá nùbù wà gíga àwọn ànábì ọlọ́run ibi tí ẹ ti ní prophecy náà ni wọ́n ṣe Ibrahim dé bayda anna al-Mustafa ọkùn sípà ànábì wa Muhammad khatamul lati khutimat fa ghayruka la yura ànábì ni wọ́n fi parí gbogbo àwọn ànábì ọlọ́run àmọ́ tó ti bí ọ̀nà kọ́ fa ghayruka irú wọ́n ṣe Ibrahim yìí la yura ayé orí a'udhu billahi ọlọ́mọ jàrí tá a bá rí ṣe Ibrahim mi àdánwò dénú bí gbàtọ́rọ̀ tó fún aṣètánì mí ni torí pé ojú ṣe Ibrahim ní àbánúrà kí mú kọrin yìí tí ṣe Ibrahim sí ń gbọ́ fúnra rẹ̀ tóun náà sì fara mọ́ tínú wọ́n sì ń dùn sí pé wọ́n kí àwọn wal iyadhu billah ẹ mọ́ gbọ́ rọ́kìá nubuwa ìwọ́n ṣe Ibrahim ga débi pé ní ó tún wá gadé lẹ́vù jáde nábì ọlọ́run ẹ gbọ́ ọgadé lẹ́vù nubuwa prophecy bayda anna al-Mustafa ọkàn sípà nábì wa Muhammad khatamul ladhi khutimat àmọ́ tó fún ilé ní sunkún báyìí tó sọ di obìnrin darí látàmọ̀ só síìlì tí wọ́n ti síìlì padà nábì àmọ́ o fa ghayruka irú wọ́n ṣe Ibrahim náà gọ́ láàyù rọ wọn rírú ẹ̀rí nínú ayé alọ́lọ́mọdé àwò iṣẹ́ ọlọ́mọdé tó ṣe Ibrahim ẹyọ̀kan ti tó ẹyọ̀kan wọn náà tó ọlọ́mọdé ó pé méjì kọ́dà nígbà tá a bá sí lórí ilẹ̀ mọ́ nínú àwọn ọ̀nà dàjájílà nínú àwọn ọ̀nà dàjálù nínú ayé ṣe Ibrahim jẹ́ kan tẹ́ bá ń tan ara yín lókù pẹ̀lú bí tẹ́ bá dé yìí à ń wò pé àwọn kan bẹ tí wọ́n ní làákà ìtàn ẹ̀fẹ́ sin lọ́hùn nínú yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lásán mọ́ wò pé irú àwọn yẹn bẹ́ẹ̀ tá a bá sọ lálàyé fún wọn bóyá wọ́n gbọ́ yé àmọ́ gbogbo yín jọra yẹn dọ́gba bí ọmọ ráìsì àánú tó bá bẹ lára tó bá nù nù yín àmọ́ ṣàlàyé ẹ̀ dáadáa ẹ̀wọ̀n kẹ́kẹ́ mọ́ kọ́rù gàmọ́ ìkàmọ́ fi kíyàn lójú rẹ̀ kó sì mọ́ dáhùn ẹwà níbi àwọn sọ́làm lọ́jọ́ kan ẹnìkan kan dé lọ́bá ní ànábì ìwọ lọ̀gá wa ànábì ní sọ fẹ́ sọ mí di pákejì ọlọ́run ni subhanallah ẹwà gbọ́n táwọn eléyìí sọ ó ní ba'da siwal khatmi Tijani Ahmada ìta nígbò ìwọ̀ṣẹ́ Ibrahim gadé yìí lẹ́yìn tí Ṣéhù Tijani ni o ìdínájòhú náájú salakta ila dhura torí ìlànà Ahmada Tijani lógún dé òtẹ́ ńlé òkè tó gadé ẹ̀dẹ̀bá wọn nísìnyí ó ti clear ìta sọ lẹ́ẹ̀kan nu ipé àló ń sún fíṣẹ́ bí ìgbà tó ṣe pé nínú gbàgbọ́ wọn àwọn tó bá tún ya wèrè nínú wọn gbàgbọ́ wípé Ọlọ́run ti kú wal iyadhu billah ànábì wá gbà nígbàtà ànábì náà kú ṣé ó ti ta nínú gbà nígbàtà ìjà náà kú ṣé Ibrahim wá gbà ẹ náà gbọ́ nísìnyí ẹgbọ́ wò olójogún ànábì lẹ́yìn gbàtà Ahmada Tijani ti jogún rẹ̀ kí wọ́n náà jogún lára ànábì dhatan wa nura wal iyadhu billah bá ànábì ṣe rí ní fọ́tò gẹ́lẹ́
ṣé Ibrahim jogún rẹ̀ wàlá ànábì yìí máa ṣe dúdú kiri bíi ṣé Ibrahim náà dúdú fáyẹ̀ sí bẹ̀rù Ọlọ́run ẹgbẹ́ àbánúrà kí mẹ́rin ń parọ́ báyìí nísìnyí ẹ dákun torí Ọlọ́run ṣé ànábì wa nínú gbọ̀n funfun hàn pátápátá báwọn náà ànábì ò mọ̀ rí bẹ́ẹ̀ àfáwà Anas láwọn lè karùn gbọ̀n tá ànábì ní àwọn lè ka yé ẹ̀ inú gbọ̀n wáìtì tá ànábì ní àwọn lè kà ó níye ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní ìdá ànábì wọn ti tọ́rí sí wọn ayé káàkiri tí wọ́n lọ padà àmọ̀ ìdí tán kọ ní kì í wọ́n ti wájú ànábì zatan wọ́n bí ẹnìkan ní Senegal wọ́n bí ẹnìkan gbòòrò Mọ́kà ọmọ ànábì Ibrahim àmọ́ ọmọ ẹni tí ṣe Ibrahim ṣe ti hàn gbogbo aláàkọ̀ náà ọmọ ànábì Ádámọ̀ níwádìí adúpẹ́ wọ́n ṣe wá jọra wọn àwọn nígbà náà zatan bá ànábì ti rí bẹ́ẹ̀ sí Ibrahim náà ṣe dé àwọn náà sì gbà àyàn sì dákẹ́ wà núùrọ̀n àti nímọ́lẹ̀ Ànábì sallam káníkà fìyàn mọ̀nà lè yá núùrù lò fà ànábì tẹfà ànábì gbégbé ní ànábì oníbi ká fìyàn mọ̀nà núùrù ìmọ́lẹ̀ ni that is simile kò sáburú ń bẹ̀ àmọ́ kẹ́ ẹ máa sọ fún wa wípé ní ìmọ́lẹ̀ lànábì ní dídá èyí wọ̀ jọra wọn Ọlọ́run kú ní innama ana basharun mithlukum yuha ilayya sọ fún wọn ipe abara bíi tí ń lè mi ànábì náà tí wọ́n jù yín lọ ní pé ní yuha ilayya àwọn ṣe rẹ̀fẹ́ ọmọ sí kí ni wọ́n máa ń fi revelation ránṣẹ́ sí mi. ó ní àwọn onímọ̀ kí wọ́n akadẹ́sí ó ní gifna wa kun bil jabri kulla kusurina ya sheikh Ibrahim gawthun lil wara wa bi khayri dhikrin yadhkuruna bihi al wara ya habadha sayru an nahari am as-sura tọ́ ó níran wá ṣe ó níran kí mi ní sọ bẹ́ẹ̀ ó níran wá ṣe ó gbogbo tó bá wá dé àwọn ẹ̀ṣẹ̀ wa pẹ́pẹ́pẹ́ àwọn tá a bá kù síwájú Ọlọ́run bá wa tún ṣe bá wa correct ẹ̀ gbogbo àbújẹ́ ìjẹkù tá a bá ní táwọn bá nínú ìbádà kì í ṣe Ibrahim correct ẹ̀ ẹ̀dàkùn ta ni máa ń correct irú nǹkan bẹ́ẹ̀ ta ni máa ń ṣe tí kò wá sọ́ lọ́hùn mọ́ ni àbọ́lọ́hùn tí wá wíìkì ibi iṣẹ́ tí ń ṣe wá daṣẹ́lẹ̀ àbọ́lọ́hùn kan tó kó wọn nídìí àwọn ilé yìí lẹ́yìn ìgbàlódé tó sọ̀kalẹ̀ fún akún wọn nídìí wọn al-iyadhu billah tọ̀ nínú àwọn aburú díẹ̀ tí ọ wà nínú orin nínú ni ó gùn jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ mẹ́sì tí máa ń kà òun nù ni ní sọ́jọ́ orígun bẹ̀ wọn lọ tí a bá wá lẹ́nìí tó wọ́n kó ti hadithi wípé ní Imam Tabarani fil Mu'jam al-Kabir àbọ̀wọ̀ sọ fún wa wípé ní kọ́dà àti Abu Ya'la àwọn náà gbà wá a kò sọ fún rọ níbẹ̀ pé ní hadithi òye rú yín tó bá ti di wípé ní èèyàn bá ti ń bọ́ sínú Musnadu Abu Ya'la ń bọ́ sínú Mu'jamu Tabarani hadithi tó wá nínú Musnadu Abu Ya'la kò wá bá pàdé ní tíra hadithi mi kọ́kọ́ lọ mọ́ ọ̀dọ̀ olójú ní pé hadithi wọn jáde sí sahih kò lálàáfíà náà ṣèyí ò lé ní in tí mo sọ yìí àwọn àfọ́tọ̀kọ́ wa ní hadithi wọn ṣàlàyé bẹ́ẹ̀ fún wa wọ́n dẹ̀ fún aláwọn instances lórí rẹ̀ lóríṣiríṣi wa jazahumullahu khairan lórígun bí yìí ìkànnà àwọn àfáà tí mo kọ́ mọ́ hadithi lẹ́nu wọn dáadáa àfáà wa Abu Mus'ab al-Hulwani ọlọ́run bá ní ṣẹlẹ̀ fún wọn jazahullahu khairan irú tí mo sọ yìí mo ní báàsù kan tí mo ń kọ níwájú wọn mo wá ní béèrè tó jẹ mọ́ Musnadu Abi Ya'la yìí àwọn náà wá fi ọ̀rọ̀ tó mo sọ yìí ṣe mí láǹfààní wípé ní gbogbo ń tọ́ bá ti bá nu hadith Musnadu Abi Ya'la tọ́ wá wá síbòmíì tọ́ wá bá nú àwọn tíra hadith tó kù àbí tọ́ wá bá nu Mu'jamu Tabarani kọ́kọ́ mọ̀ ìpín kò fẹsẹ̀ múlẹ̀ náà ọ wá sọ wípé ní hadith kan bẹ́ẹ̀ o tí Ibn Mas'ud gbà wá ìdè ìpé gíní ìdánfàlà tàti dábàtù ahadikum bi ardi fàlà bóyá ní kọ̀kan yìí láwọn ilẹ̀ dẹ́sà ti ilẹ̀ òkú nǹkan ọ̀gùn rẹ̀ wá bọ́mọ lọ́wọ́ kò rí mọ́ fáliyù náà èdè kọ́ pariwo ókè wípé ya ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run agithuni ẹ ràn lọ́wọ́ ya ibadallahi agithuni ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ó ní fa inna lillahi ibadan la narahum dájúdájú ọlọ́run láwọn ẹrú kan táàrí wọn alhamdulillah ọlọ́run bá ní kí àwọn àfọ́ ní hadithi fa wallahi ìmọ̀nà ní súnnà òkùnkùn bírímù ní bídíà ọgbọ́sẹ́ òkùnkùn bírímù ní bídíà adádálẹ̀ òkùnkùn bírímù ní ẹ wo nǹkan o hadithi láwà ní hadithi irùngbọ̀n tó fẹsẹ̀ múlẹ̀ wọn rí lò ẹ̀wọ̀n lọ wá hadithi tó fẹsẹ̀ múlẹ̀ ẹ fẹ́ fi púrúfù sí gáásà ọgá o àbẹ́rẹ́ ìdíkọ́ gagan ẹja mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ ká mọ́ lọ fítà lọ ká mọ́ fẹ́ lójú káàkiri
irú hadith yìí báyìí nísìnyí àwọn àfáà sọ fún wa pé ní fihi thalathu ilalin tujibu da'fahu àrùn mẹ́ta ìlà mẹ́ta ní bẹ́ńbẹ́ tí ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé dandan hadith yóò fẹsẹ̀ múlẹ̀. alákọ̀ọ́kọ́ ọgbẹ́ni tán pè ní abdulrahman ibn sharik ibn abdullah an-nakhai al-kufi abdulrahman ta dárúkọ yìí abu hatam ar-razi wọ́n ní sábùrahman nínú ibn sharik àbí ọmọ abdullah wahil hadith rẹ̀ kújù hadith rẹ̀ lẹ pátápátá ó lè kùdá ó ti lẹ pátápátá bí ìgbà tó pé ní okùn tá a fi sáṣọ òórùn ti wá pa òjò ti pa ó ti wá jẹ pátápátá ọkàn funfun sí i tẹ́ bá fọwọ́ fà báyìí ó ti dábẹ́tú tẹ́ fọwọ́ fà gbìyànjú dábẹ́tú nígbà pé ní wáhínù ni pé hadith rẹ̀ ó fúyẹ́ ó kúnná ju ẹ̀gbọ̀n òun lọ ó lẹ ju ẹ̀gbọ̀n òwú lọ ṣèyún lé ní. ẹlẹ́ẹ̀kejì Sharik ibn Abdullah an-Nakhai àwọn àfáà sọ̀rọ̀ ń pa rẹ̀ pé níbi ká há nǹkan rẹ̀ àbí fi kọ́kọ́ tíra alẹ́ rẹ̀ méjèèjì nílé ńbẹ́ńbẹ́ nígbà tó ti di pé ó ti di adájọ́ ló ti di pé ní kò sí hadith ńlẹ̀ mọ́ ìhà nǹkan rẹ̀ ọ̀dà bímọ́ ó change padà. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó gba hadith yìí wá Zaid ibn Ali ibn al-Husayn Zaid ibn Ali ibn al-Husayn láàrin òun àtẹni tó kílèmù kó ń gba hadith yìí lẹ́nu rẹ̀ 60 sana 60 years ní ń bẹ láàrin wọn. àfáà àtọ́lóhun tó ní àfáà àwọn onítọ́ka hadith yìí fóun ti kú láti 60 years wọ́n sì wá bí eléyìí tiẹ̀ ẹ dákun bọ̀ wọ́n ti pàdé nígbà tí ti dáyé social media níbo wọ́n ti rí nínú nǹkan tó ní wọ́n fi ń kú hadith nínú pé olórí àwọn òpùrọ́ ni ọ́ half century tó kọjá ó ti kọjá ó ti kí ni +10 ọ̀sẹ̀ wọn lọ bá fún àwọn pàdé ọkà hadith fún gbọ́dọ̀ ti bá pàdé láti bó síbò hadith yìí lẹ́ǹkan sí ọwá ní ṣáhídù àwọn ṣàlàyé rẹ̀ dáadáa ó ti kí ni ó ní ṣáhídù pé ní atúnrí rẹ̀ bò míì náà tí wọ́n ní wọ́n gbà mú náà kọ́ òun náà lẹ̀ náà ni bàbá alẹ́ bá ní ṣàlàyé rẹ̀ nínú dọ̀ífà wọn ẹja wá kó lórí gun bẹ̀rún ẹja bọ́ sórí gun wípé ní tá a bá sọ kó sọ pé ní àdìsí yóò fẹsẹ̀ múlẹ̀ náà kó sọ̀kọ̀ fẹsẹ̀ múlẹ̀ náà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní ìjọ wa túmọ̀ sí pé ní ká máa fi wọ́n sí ìwárán sí nìyẹn ṣé àwọn èèyàn ní wọ́n ń rí fáà sí èèyàn mọ̀kọ́ ẹgbọ́n tó sọ ni ó ní fa inna lillahi ibadan la tarawna ọlọ́run láwọn ẹrú kan tó pé ní la narahum àwọn ò lè rí wọn ọgbọ́n kìí ṣe lámúnárọ̀ ọ̀hún ààrí wọn kìí ṣe kọ́dílánàrọ̀ ọ̀hún a lè má rí wọn lánàrọ̀ ọ̀hún a lè rí wọn lánàrọ̀ ọ̀hún àèrí wọn àèrí wọn a lè rí wọn ẹ̀dá bíi màláíkà àtàlìjànúnù tó bá ti pé a lè má rí wọn ọ̀tọ̀ tún lè yín lọ́dà alẹ́mọ́rí wọn ó gẹ́ pẹ̀lú ó lè jẹ́ màláíkà ìpè ní ó ṣeéṣe kó gbáwó èèyàn wá sábẹ́lẹ̀ padà rí nìyẹn àbí alẹ́mọ́rí wọn ó lè jẹ́ èèyàn bíi tiwa náà àmọ́ ìrìn èèyàn yìí pẹ̀lú nǹkan tá a lè rí nínú ìsìlámù ìpẹ́ nìkan wá ń bẹ àwa ní rí sójú yóò àmọ́ pàfọ́ọ̀mù yóò mọ̀ ṣe nǹkan yọkàndé láti bí ní sọ́kọ̀dé lọ jìnnà bí àwọn àtàkàn tán pa fún wa nínú Ibrahimiya ìpínjọ́ kan dọ̀ kùbùrá ṣé Ibrahim ṣe kùbùrá lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn mẹ́rin ṣe kùbùrá lọ́wọ́ wọ́n kàn rí pé ṣégun kan dákẹ́ lẹ́ẹ̀kan náà ní péré gidi wọ́n kàn dákẹ́ lọ ní kí ló ṣẹlẹ̀ wọ́n sàn bá kùbùrá lọ tí wọ́n bàbá wa bóyá nǹkan ṣẹlẹ̀ nù nígbà tó yàrá ìdè wọ́n kàn rí pé ní gbogbo aṣọ bàbá wa aṣọ wọn di tutù aṣọ wọn tutù wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ wọ́n fún àṣéwò kí ló dé oníkan ní sùúrù bọ̀tọ́ wá ṣe sáà bí ọjọ́ mélòó kan àwọn kan ṣẹ̀ wá dé wọ́n ní ṣe wà ní ẹ̀bá ń bí ẹbí wọn kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí wọ́n náà sọ pé ní nígbà táwọn ń bọ̀ wá sọ́dọ̀ ṣe Ibrahim ní nínú odò táwọn wá gbà ọkọ̀ ojú omi àwọn wá dànù sódò àwọn akọ̀rọ̀ ṣe Ibrahim wọ́n kàn sáré wájú àwọn ni fàbú irọ́ white irọ́ kí mo pé irọ́ white dákúdákú ṣe bígbà tí wọ́n ń kí fáìtò ìjámẹ́ wọ́n ló lágbára Jìbìrìlù lọ́wọ́ ó yẹ kó sẹ́ndì Jìbìrìlù ni kí ó tí ò sẹ́ndì ẹ̀ ó fi ṣe sẹ́gbọ̀nsẹ̀ àbí irọ́ lásán Ibrahim mọ̀dọ̀wẹ́ ó yẹ kó pàṣẹ fódò bí àfáàndá pàṣẹ fódò tí wọ́n nígbà tán ní pé àbí ẹni àfáàndá pàṣẹ fódò ní nígbà tí odò gbọ́mọ kan mi ọyá odò gbé jáde òpùrọ́ kìsìkì olódò karamba ni ó ń wegúwì
bọ́tí máa ń ṣe inú ni àwọn karambà ní gbogbo ẹ wo ká mọ́ fọ̀rọ̀ náà gùn darí ọjọ́ ti lọ abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ sàṣàánú wa o kọ́mọ sọ wá nù irú àwọn tí wọ́n há síbi irú nǹkan báyìí náà àbẹ̀lọ́ kọ́lọ́mọ yọ wọn àjọmọ̀ bẹ̀lọ́ fún wọn náà tọ́lọ́mọ bá nímọ̀ náà wọ́n lò kọ́lọ́mọ yọ wọn torí kí wallahi kò easy o ẹni tó bá wà nú àánú kì í mọ̀ kó ń wà ń bẹ́ o kò ní mọ̀ o ẹlòmíràn pé sáwọn àbá táwọn ń pè wọn tán máa ń já wọn tán máa ń dá wọn lóhùn sáwọn tán ń pe òòṣà náà tí wọn ò gbà pé kinní kan dá wọn lóhùn sáwọn tán ń pe ère tí wọn ò gbà pé kinní kan dá wọn lóhùn wọn gbà pé kinní kan dá wọn lóhùn náà ni wọn fi yín pàjọ yẹn máa mọ bẹ́ẹ̀ lọ́hùn fún wọn tẹ́ bá ní wọn nú ẹbí tẹ́ bá ní wọn nú ọ̀rẹ́ pé tọ́lọ̀ bá ní mọ̀ náà wọn lò kọ́lọ̀ wọn yọ wọn àwa náà tọ́lọ̀ ti yọ ọlọ́mọdé àsọnù Ọlọ́run kó ṣàánú wa tó kán mọ́ dà á pọ̀ ilé kéwú ilé mímọ́ kéwú máa ń yé èèyàn ni kéwú máa ń dá àyàn sí ìmọ̀ ẹ̀sìn máa ń dá àyàn sí ní ìmọ̀ ẹ̀sìn yìí mọ́lẹ̀ ní fúnra rẹ̀ tọ́lọ̀ mọ́ tún síyàn lẹ́mìí tí yé dẹni Ọlọ́run tí yé de lórí eré so kò só lọ́wọ́ ẹnì kankan kọ́ wa ń tiẹ̀ ẹ̀ mọ́ dà á pọ̀ mọ́ ń ta àṣàlàyé nísìnyí nínú ìsìgáṣà àwọn Súfì lédèrèdè tí wọ́n lò káàkiri wọn ìntàdẹ̀wì tí ẹ bá ní òrí bẹ́ẹ̀ kọ́ wa kó tíra àwọn Súfì jáde kọ́ wa fi púrúfù tán pè ní gáúsù fún wa káwa náà tún wá gbé kíni o káwa náà tún wá gbé àwọn tíra àwọn jáde ká mọ̀ kánú tíra wọn. ẹ wo hada wa sallallahu wa sallim ala muhammadin abdika wa rasulik wa ala alihi wa sahabihi wa man walah wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.